kú iṣẹ́. Wait. Ọ̀gá ẹ wo bí. Okay, mi náà. Mi ò tí ẹgbẹ́ wa apá yín wà bẹ̀, mi ò tí ìyá o. Ẹ má bínú ẹni mo tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ kú iṣẹ́. Thank you.
ẹ ló máa wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ mi.
Please let us leave the room. Let us leave the room. Please leave the room. Wọ́n dúró de sí. Ẹ̀jẹ̀ ẹgbẹ́ ká sún mẹ́yìn. Ẹ̀sùn mẹ́yìn. Ẹ̀sùn mẹ́yìn. Ẹ̀jẹ̀ ká sí tẹ̀yìn mọ́lẹ̀. Ẹ̀sùn mẹ́yìn. Abẹ́òkúta Polo Club ló ṣáájú yìí. Wọ́n wáyé ọdún. Ẹ̀sùn mẹ́yìn. Àwọn ẹlẹ́sìn akẹ́ tẹ̀lé wọn. Balógun akẹ́ ló ṣáájú yẹn. Àìsí Fadérẹ̀mí Adétayọ̀. Balógun ooo. Ẹ̀sìn ọdún yìí tún ṣàtà ọ̀tọ̀ ẹ̀gbọ́n mi. Ìṣẹ́ ti la ṣáta ẹ̀wà. Àbí inú yẹn ń sìn lágbàlá yín. Ẹ pàtẹ́wọ́ fún Balógun akẹ́. Àwọn olóòdì àwọn ẹlẹ́sìn akẹ́ yìí. Tí ẹ bá ti yí lẹ́ẹ̀mejì, ẹ wá pa. Ẹ̀yin ilẹ̀ máa gbà jáde o, ẹjọ́ ẹ̀yin èèyàn, ẹ fọ̀nà yẹn lẹ̀. Ní gẹ́gẹ́rẹ́. Tẹ́sí yẹn bá ti yí lẹ́ẹ̀mẹ́ọ̀lẹ̀. Ní gẹ́gẹ́rẹ́. Ní gẹ́gẹ́rẹ́. Ọ̀nà ní gẹ́gẹ́rẹ́ lẹ́ máa lágbàjá. Èyí àrà obìnrin ló ṣì í. Ẹ ṣé o. Ẹ ṣé o, ẹ pàtẹ́wọ́ fún wọn o. Abẹ́òkúta Polo Club ló ṣáájú. Balógun Adérẹ̀mí Adétayọ̀. Wọ́n bá ti yípo lẹ́ẹ̀mejì. Wọ́n ti ṣe ẹ̀mejì. Ọlátúbọ̀sún Berkeley, olóyè Alex Ìṣọ̀lá, olóyè Sina Gàsálò náà wà nù. Ọ̀rọ̀ ti gbé. Olóyè.
tọ́ba ọ̀pálẹ̀yẹ ó pé 20 ọdún tí tọ́ba ọ̀pálẹ̀yẹ jáde láyé tó bá di ọjọ́ kìíní nínú oṣù karùn-ún Friday May 1st ni a fẹ́ ṣe ayẹyẹ 28th memorial anniversary fún tọ́ba ọ̀pálẹ̀yẹ ó yá gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ ti gbádùn tọ́ba ọ̀pálẹ̀yẹ nígbà yí ẹ̀ ẹ̀yin tí tọ́ba ọ̀pálẹ̀yẹ ti wúlò fún rí tọ́ba ọ̀pálẹ̀yẹ afèdèdára olóhùn dídùn bí ọ̀gẹ̀dẹ̀ tọ́ba ọ̀pálẹ̀yẹ ẹ jẹ́ ká máa bọ̀ ní Continental Suite tó wà ní IBB Boulevard Ìbàrà ní Abẹ́òkúta aago 10 òwúrọ̀ ní gbogbo ètò máa bẹ̀rẹ̀ tọ́ba ọ̀pálẹ̀yẹ iṣẹ́ tó ṣe sílẹ̀ ó sì ń fọhùn títí dòní. iléeṣẹ́ Katsina ti ṣúgà pẹ̀lú ẹbí tọ́ba ọ̀pálẹ̀yẹ ló ṣe àgbékalẹ̀ Yẹmí Ṣòǹdéjìgan Àkàlà aláṣẹ Yes FM ní chief host fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 07068113821 òpí bàbá ó pa.